ẹ pé kọ́ fún mi lówó pé kò sí nǹkan tí mo fẹ́ fọmọ wọn ṣe. ẹ máa bá wa wo ìkànnì Prophet Entertainment PSC TV. ìgbádùn yín ló jẹ wá lógún. Mariam, Ogun State lọ́tà Orúbà ní Mẹ́fún Street lọ́tà Ogun State Ojóore 26. Mo kọ́ṣẹ́ hairdresser ni àtìgbà tí pẹ́rẹ́ǹtì mi ti kú dádì mi, so mo ti ṣiṣẹ́ rí lóṣòdì. Ìgbà tí owó tí mo rí yẹn mo ti fi ń tajà ní abúlé Ẹ̀gbá. Nǹkan tó gbé mi débẹ̀ kò yé mi. Níjọ́ Monday mo kúrò nílé níjọ́ Monday. Kì í ṣe pé mo dédé kúrò nílé. Ọmọ tá jọ ń ṣiṣẹ́ ní Òṣòdì tẹ́lẹ̀, ibi tí mo ti ń ṣiṣẹ́ mo ti mọ ọmọ yẹn rí tẹ́lẹ̀ ní ibẹ̀. So ìgbà tẹ́mi kúrò ńbẹ̀ ó gba nọ́mbà mi. Níjọ́ Iléyá ni mo pàdé ẹ̀ ní Sango tí mo lọ ra aṣọ ní Iléyá ní Sango ni mo pàdé ẹ̀ ló gba nọ́mbà mi níjọ́ Iléyá. Ìgbà tó dẹ̀ di ìjọ́ Monday kọ́ọ̀lù ẹ̀ ló gbé mi. Mo wá kúrò lọ́dọ̀ grandma mi. Ó ní òun wà ní Sango nípò òun fẹ́ rí mi. Mo dé Sango ní ìjọ́ Monday yẹn. Mo lọ bá níjọ́ Monday ní Sango. Ó dẹ̀ ní ọ̀rọ̀ wà. Mo ní kí ló fẹ́ rí mi fún. Ó wá níbo ni mo wà. Mo ní ọ̀dọ̀ grandma mi nínú ọmọ ọ̀rẹ́ mi yẹn Ọlá. Ìgbà tí mo dẹ̀ lọ bá ó ní òun fẹ́ rí mi. Mo ní kí ló fẹ́ rí mi fún. Ó ní ṣóun lè tẹ̀lé mi lọ ọ̀dọ̀ wa. Mo ní rárá, ní pé kí ló fẹ́ rí mi fún. Mo ní ó ṣàmọ̀ pé kì í ṣèmi ni mò ń gbélé, mi àti grandma mi lọ́gbà mi sọ́dọ̀ pẹ̀lú ọmọ lọ́wọ́. Mo pọn ọmọ mi náà lọ bá ń jọ Sunday. Ó dẹ̀ ní òun máa pè mí later. Jọ́pọ̀ mi Abdulsamad. Ó ṣàmọ̀ pé oṣù mẹ́rin. Ọkọ mi ò sí lọ́dọ̀ mi mọ́. Ó ti kúrò lọ́dọ̀ mi látìgbà tó ti fẹ́ yàwó lé mi. So bí mo ṣe kúrò lọ́dọ̀ ọmọ yẹn ní Sango, òun gan ló sanwó ọ̀kadà mi nígbà tí mo ń lọlé. Mo dẹ̀ délé, mo dẹ̀ drop ọmọ mi lẹ́yìn torí ó ra drinks fún mi. Òun dẹ̀ ló tún sanwó fún ọlọ́kadà. Mi tẹ̀wẹ́ fún ọlọ́kadà lówó náà tí ọlọ́kadà wa náà ti fóun lówó. Bí mi ṣe drop ọmọ mi lẹ́yìn, mo dẹ̀ dágbére ìtẹ̀lé fún grandma mi. Ìgbà tí mo dẹ̀ dé tẹ̀lé bí mo ṣe bọ́lẹ̀ ni mo rí ọmọ yẹn. Ó dẹ̀ wá bá mi. Mo ní fún mi nọ́mbà mọ́mì ẹ̀. Mo wá pe mọ́mì ẹ̀. Mo ní owó ni mo nídìí kí n tó fọmọ wọn lẹ̀ pé kò sí kankan. Nǹkan tó gbé mi nìyẹn, mi mọ ohun tó ṣẹlẹ̀ sí mi níjọ́ Monday. Ó pe mọ́mì ẹ̀ ní pé owó ló ní. Ẹ pé kọ́ fún mi lówó pé kò sí nǹkan tí mo fẹ́ fọmọ wọn ṣe. Ó ṣe rí nìyẹn kò. Ẹ jí ọmọ yẹn gbé. Pé mo jí gbé, èmi náà ni mo tún dá padà lọ fún wọn. Wọ́n dẹ̀ fún mi lówó iye tí ìtẹ̀lé. Ó fún mi lówó ìgbà tí mọ́mì yẹn ṣàpè. Ó fún mi ní 30,000. Ó ní ṣé káwọn wá kó fún mi. Ẹ̀rù ń bá mi. Mo ní kó má wá kó fún mi. Ó ní kí n wá àkáǹtì kan. Mo wá lọ sójóore, mo rí alákáǹtì ẹ̀. Ẹni yẹn wá sẹ́ndì 30,000 yẹn sí mi. Mọ́mì ìtẹ̀lé yẹn wá dáhùn pé kí n máa mú ọmọ yẹn bọ̀ wá bá wọn pé àwọn rí kankan sí mi táwọn fẹ́ ṣe áńjò kan fún mi pé kì í ṣe pé ọmọ àwọn tí mo mú yẹn gangan ni problem. 100,000. 100 ni mo ní kó fún mi. 100 àbí 250? 100 ni mo béèrè. Kí ló fẹ́ fi 100 ṣe? Kí ló fẹ́ fi 100,000 ṣe? Kí ló tó fi béèrè 100,000? Tó kọ́ fún mi mo fẹ́ fi bẹ̀rẹ̀ business. Tó tọ́ bá fún ẹ ní 100,000 yẹn kí ló fẹ́ ṣe? Mo máa àtúnyìn bá rí wọn fún mi lówó mi mọ́. Mo máa fọmọ yẹn lẹ̀ máa lọ sálọ ń tẹ̀ mí. Ohun tó sọ ni pé kán fún ẹ lówó kó Bẹ́ẹ̀ kọ́ fún wọn lẹ̀. Mo ti mọ̀ pé tí n bá fún wọn máa fẹ́ fún mi náà lówó ni. Àárín yóò tẹ̀ yé mi, mi lè parọ́ fún mi mọ́ tó ṣẹlẹ̀ sí mi. Báwo ló ṣe fún ẹ ní 30 tó ní wọ́n fún ẹ? Báwo ló ṣe rí gbà? Wọ́n ní kí n send account. Mo dẹ̀ lọ sójú òre, mo wá rí oní POS ẹ̀. Òun ló fún mi ní àkáǹtì, kò mọ kankan pa ẹ̀mí. Mo rí òun náà mọ̀ mí rí. Kí ló dé tó fi lo àkáǹtì tiẹ̀? Mi ní account. Mi ní. O ní àkáǹtì náà. Àkáǹtì oní POS ló wá fi gba owó. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn yẹn kọ́ kí ló wá ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ náà. Kí ló ṣe? Báwo ni lẹ́yìn tó gbowó tán kí ló ṣe? Nígbà tí mo gbowó tán tí nǹkan yẹn yé mi, ọmọ tí mo mú yẹn, nígbà tí mọ́mì ẹ̀ sẹ́ndì owó sí mi, mo wá pe mọ́mì ọmọ yẹn, mo ní kó dúró dè mí ní Àgbárá bus stop níbi mọ́tò Àgbárá pé mo mú ọmọ yẹn bọ̀.
ní pé mo mú ọmọ yẹn bọ̀ fún wọn èmi náà ni mo pe mọ́mì ẹ̀ pé kó dúró dè mí bí mọ́tò àgbàrá pé mo mú ọmọ yẹn bọ̀ bí mo ṣe mọ́ ọmọ yẹn mo agun mọ́tò àtàn ó dọ̀pọ̀ wá mọ àwọn àfẹsẹ̀ rìn torí mi fẹ́ fi ọmọ yẹn lẹ́nìkan nítorí mi mọ ohun tó ń ṣe mí nípa rẹ̀ ó ń lọ pé 14 years èmi náà ni mo drop ọmọ yẹn fún wọn níbi mọ́tò àgbàrá ìgbà tí mo dẹ̀ drop ọmọ yẹn àṣẹ ọ wá mú mi bó ṣe rí mi mú nìyẹn kì í ṣe pé mo filẹ̀ mi mọ tó ṣẹlẹ̀ jù. èlò ló ti nínú irú ẹ̀ tó ti kọ́kọ́ ṣe ṣáájú ọjọ́ yẹn tó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday. lára ṣe kọ́kọ́ ń jọ Sunday lára ọjọ́ Monday ni ẹ béèrè lọ́wọ́ ọmọ mi nǹkan ọmọ tó ti kọ́kọ́ jí ṣáájú ìgbà yẹn kọ́. òun náà ni mi mọ́mọ́ mi ẹ lè béèrè lọ́wọ́ wọn mi mọ́mọ́ mi ẹ lè béèrè lọ́wọ́ wọn. àwọn ọlọ́pàá sọ pé o ti gba owó lọ́wọ́. owó tó fún mi náà ni. o ti gba ìkan ṣáájú ọjọ́ Monday. owó ní tó ti ṣáájú. ìyẹn ni ìjọ Monday yẹn ni wú mọ̀mọ́ yẹn tíjọ Monday yẹn náà ni mò ń sọ tó ní kí n mú ọmọ yẹn wá bá wọn pé ó ní nǹkan táwọn fẹ́ ṣe fún mi táńjò kan táwọn fẹ́ ṣe fún mi ní pé ṣó ní yá mi lò so ni mo tún fi lọ bí mo ṣe drop ọmọ tí bí yẹn ni mo tún fi gun mọ́tò ni mo lọ àgbára ni mo fi lọ àgbára ọ̀rẹ́ tèmi gangan lọmọbìnrin yẹn. ìtò ṣe ní ojú òre ní on the 19. òun náà ni ti tẹ̀lé yẹn ni ìyẹn níjọ́ Monday nìyẹn 30,000 lọ fún mi 30,000 òun náà ni mo expect ó dẹ̀ méjì mi mọ̀ pé nǹkan ọmọ òkú níjọ́ Sunday. so èwo ni tàkọ́kọ́ ọmọ wo ni tàlákọ́kọ́. ti tẹ̀lé. ok báwo ni ìyẹn ṣe ṣẹlẹ̀. mo dé tẹ̀lé náà ni òun náà ni tàlákọ́kọ́ tí mo sọ fún yín tí mo ní. ok wá ní tẹ́lẹ̀kejì. tẹ́lẹ̀kejì ẹ̀ mo lọ ságbára ìgbà tí mo tẹ́lẹ̀kejì ẹ̀ mo lọ ságbára. níbo ló ti rọ́mọ ti tẹ̀lé yẹn tàlákọ́kọ́ yẹn bọ́ ọmọ ògbó ni ìyẹn níbo ló ti rú báwo ló ṣe rí. ìtẹ̀lé ni mo ti rí. báwo ló ṣe rí. bí mo ṣe bọ́lẹ̀ nínú mọ́tò ní orí inú mọ́rọ́ ní tẹ̀lé ni mo rí. níbo ló ti rí níbo ló wà níbo ló mọ́ wà. bus stop ni mo ti rí. kí ló wá ṣe báwo ló wà tó mọ́ ṣe ṣó pé. mo pè ìgbà tí mo pe ọmọ yẹn ò fẹ́ dá mi ní lóhùn mo wá sọ fún pé mo mọ̀ ọ́ rí ó wá náà ò mọ̀ mi àwọn méjì gan ló ń lọ kejì ẹ wá ní ó náà ò mọ̀ yìí ó wá ní mo wá ní ó yá fún mi nọ́mbà mọ́mì ẹ̀ ó wá ní ṣé mo mọ mọ́mì òun lóòótọ́ ó wá fún mi ní nọ́mbà mọ́mì ẹ̀ mo wá ṣe bíi pé mo pe mọ́mì ẹ̀ ní ojú ẹ̀ ní táìmù yẹn mi dẹ̀ pé mọ́mì òun wá bílíìfù pé mo ti pe mọ́mì tòun ìgbà tí mo wá pe mọ́mì ẹ̀ létà ó wá rò pé mo ti pe mọ́mì òun mo wá ní mo fẹ́ dé ojú òre ìgbà tá mo wá ní mo ṣì ń padà bọ̀ ní ìtẹ̀lé gbogbo bílíìfù ọmọ yẹn pé mo ti pe mọ́mí òun pé mo ti ṣàlàyé àwájọ lójú òre ni mo fi wá lo àkáǹtì. mo sọ fún mọ́mí ẹ̀ pọ́ ọmọ wọn wà lọ́dọ̀ mi pé owó lèmi nídìí mọ́mí ẹ̀ wá náà àwọn máa pè padà ó wà ní ojú òre àjọ dúró síbi POS but kò gbọ́ nǹkan tí mò ń sọ. ìyẹn ti tẹ̀lé o. òun náà ni mo explain. so ọmọ yẹn wà ní níbo lọmọ wà nígbà tó fi pè ìyá ẹ̀. ojú òre ni àjọ wà. ṣé o dá ọmọ yẹn dúró sójú òre ni. mo mú láti tẹ̀lé mo mú wá sójú òre. láti tẹ̀lé wá sójú òre. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀wọ́ mọ́tò láti tẹ̀lé. bẹ́ẹ̀ ni. níbo ni tẹ̀lé wà. ọ̀nà ojú òre lọ́nà Ọbásanjọ́. so kí ló lọ́kàn tó fi lọ́fọ̀ mọ́tò láti tẹ̀lé wá sójú òre. kò yé mi náà sà. rárá o ìjọ kan ṣo yẹn náà ni ìjọ kan ṣo yẹn náà lọ rí jẹ́ ní ẹ̀mí tó ṣe mí ọ̀ tó ṣe mí. kí ló sún ẹ dédé kó máa jọmọ pé. mi mọ nǹkan tó ṣe mí ò mi lè parọ́ mi mọ nǹkan tó ṣe mí ìjọ Monday náà ni mo bẹ̀rẹ̀ mi mọ tó ṣẹlẹ̀ sí mi. ọjọ́ Monday ló bẹ̀rẹ̀. ó dá gan nǹkan tó ṣẹlẹ̀ sí mi. ọjọ́ méjì ló gbé ọmọ méjì. nǹkan tó ṣẹlẹ̀ sí mi gan mo tún tọ̀ gan láti ìjọ Monday yẹn mi mọ tó ṣẹlẹ̀ sí mi. owó tó gbà báwo ló ṣe ṣe. owó tí mo gbà yẹn náà mi fọwọ́ kàn lóòótọ́ nígbà tí ẹni àkọ́kọ́ kọ́kọ́ sẹ́ǹdì owó yẹn sí mi mo kọ́kọ́ ro oúnjẹ náà ní ojú òre yẹn náà ni mo ti ra oúnjẹ nínú owó tẹ́ni àkọ́kọ́ sẹ́ǹdì sí mi àti méjèèjì àti gbogbo ẹ̀ náà ni mo mú ọmọ tàgbára yẹn lọ pàdé mọ́mì ẹ̀ níbi mọ́tò àgbára àwọn ọlọ́pàá ti gbà lọ́wọ́ mi. 30,000 méjì ló lọ gbà báyìí. bẹ́ẹ̀ ni.
láàrin ọjọ́ méjì báwo ló ṣe ná 60,000. àmì iná 60,000 méjèèjì wà lọ́wọ́ mi ìjọ ẹ̀ náà ó wà lọ́wọ́ mi àwọn ọlọ́pàá ti gbà. wọ́n ti gbóyè lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni kó lọ́mọ ẹ wà. ọmọ mi wà lọ́dọ̀ girama mi. tó bá jẹ́ ọmọ tiẹ̀ gbé bẹ́ẹ̀ tí wọ́n ní kó fowó ránṣẹ́ láti dọ́mọ ẹ̀ báwo ló ṣe máa rí lára ẹ̀. inú mi ò lè dùn òun nínú mi mọ ohun tó ṣe mí ẹjọ́ ẹ gbà mí mo dẹ̀ ní kó mú mi dé ọ̀dọ̀ girama mi irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí mi rí ọ̀pẹ wọn pé kó wá wò mí bì kan rí mi ìfògùn bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ mo ṣerú ẹ̀rí mi ní bọ́nú ẹ̀ ṣùgbọ́n ọlọ́wọ́ awọlá pé mi ṣerú ẹ̀rí akọ mi yọ Allah mi lóye mi ṣerú ẹ̀rí ẹjọ́ ẹ gbà mí. ìjọba gbọ́ ẹ̀kọ́ rọ̀ mí lọ́wọ́ kó tẹ kọ́kọ́ ṣáájú fún mi àtijọ́ ọmọdé yẹn lọ bí ti bẹ̀rẹ̀ sí ní tọ̀ bí ìtọ̀ lérí ìkọ̀kọ̀ ṣe mí bẹ́ẹ̀ ni nìkan yẹn ti mọ̀ mi ìmọ̀ kan tó ṣe mí ò mi lè parọ́ rárá ìjọba ọmọdé tí mo lọ bọ́ ọmọ yẹn ní Ṣàngó ni láyé mi ti bàjẹ́ bí ti gbọ́dọ̀ láyé ọ̀tá mi ayé tèmi gangan ìjọmọdé yẹn lọ́ọ̀ni bí mo ṣe kú Òṣogbo tí mo gbé ọ̀kadà náà ni mo drop ọmọ mi lẹ́yìn fún girama mi ní pé mo tún fẹ́ dé tẹ́lẹ̀ mo tún dárúkọ bí tí mo lọ ẹjọ́ ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún.